wọ́n ṣe rí ìlà mélòó ni obìnrin yẹn. obìnrin kan á ní Kẹ́mi Olóso lòun ṣó pé kí n sọpọ̀ kọ̀ mi kó fẹ́ òun. ṣùgbọ́n á bẹ dáàdì wá sí pé pé kí wọ́n lọ fẹ́ Kẹ́mi Olóso ẹ sì sà ṣé wọ́n ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ bóyá tí ó gbà wọ́n lánìyẹn. ẹ wo èmi ò kì í yàlè jẹ́jẹ́ mi ni mò ń ṣe. ẹ sáà ti rí Kẹ́mi Olóso rí bó ló ṣe rí. mi ò mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. ẹ wá kí ni tẹ́ ẹ fẹ́ gan-an ìyá kí lẹ kó kọ yín. Ọmọlára Bólúmádé. Ọmọlára Bólúmádé. bẹ́ẹ̀ Bólúmádé ò sí. ọmọ ìbọra yẹn wọ́n wà ń bí báyìí sí i. dédé ọ̀dọ̀ Akíìmù wọn dúró sí ṣèbílẹ̀gbẹ́ iwájú lọ ni wọ́n dúró sí. nǹkan dúró níbi ẹgbẹ́ mi. ẹgbẹ́ yín mo wà ẹjọ́ ẹ jẹ́ kí wọ́n bọ́ sẹ́gbẹ́. nǹkan dúró lẹ́yìn mi. nǹkan wà wájú. ẹ jẹ́ kí n sún tí àmọ́ wájú kí wọ́n jẹ. ọkùnrin ní àbóbí. ọkùnrin wà nù wọn obìnrin wà nù. àfàlà lukọ̀ dà mọ́ bọ̀. àwọn máa tò sínú ọbẹ̀ wọn á tutọ́ sí. ọbẹ̀ ìwo. ọbẹ̀ tí n bá ṣe àtóúnjẹ. ok. so ìjọ kan àwọn wá dé mi lókun. kílẹ̀ ṣé torí pé ń tọ̀ sọ́bẹ̀. nígbà tó sọ fún mi pé òun rí ẹnìkan pé ó ń tọ̀ sínú ọbẹ̀. ẹ lọ Kẹ́mi Olóso lẹ àbí Kẹ́mi Olóso kẹ́ ẹ pé. mi ò mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. Kẹ́mi Olóso. ìlà mélòó ló kọ. kò kọ́la á ní kí n béèrè lọ́wọ́ wọn pé aṣọ ògo mi dà. aṣọ ògo yín pé bóyá wà lọ́wọ́ á ní kí n béèrè lọ́wọ́ ọkọ yín. ṣé ẹ tún ti bímọ sí i lẹ́yìn ìgbà yẹn tẹ́ fẹ́ ra. ṣé ẹ bímọ kan ní. mi ò tí ì bímọ kan fún wọn. ìgbà wo lẹ padà di tọkọ-tìyàwó padà sà. a padà di tọkọ-tìyàwó padà ń sìn. ẹnu ìgbà kò ju bí ọdún 5 sí 4. ọdún 3 àti oṣù. a lè tọ́dún 5 sí 4. 3 àti. ìyàwó yín tẹ́lẹ̀ ńkọ́ ẹ ṣáà ti fẹ́yàwó tẹ́lẹ̀. ìyàwó tí mo fẹ́ tẹ́lẹ̀ Èkó ni mo ti fẹ́ wọn gbà tí mo. ìyàwó tẹ́ ẹ fẹ́ tẹ́lẹ̀ ńkọ́ sán bímọ fún yín. wọ́n bímọ kan fún mi àmọ́ ńgbà tí ìyá mi kú ó mú ọmọ mi ó mú lọ sẹ́kọ̀ọ́ mi ò tí ì fojú kan dì sí. kọ́ ọmọ yìí òkè sọ́mọ kankan lọ́dọ̀ yín báyìí. bẹ́ẹ̀ni. Kẹ́mi Olóso àbí kí lẹ kó kọ yín sà. Ọmọlára Bólúmádé. Ọmọlára Bólúmọlé yìí wọn tí wọn wá bímọ fún yín. kò tí ì bímọ fún mi lẹ́yìn. bọ́ ẹjọ́ ń gbé ni. pẹ̀lú ògo Ọlọ́run. lẹ́yìn kí ni. lẹ́yìn tó bí fún mi tó ló kú torí mi mo disfagin. ẹ sọ bẹ́ẹ̀ ìyá oko àárọ̀ ṣe pé yẹn fẹ́ foko àárọ̀ lẹ̀ àfàlà lupọ̀ ṣe bẹ́ẹ̀ ibi tí kí ló kọ èyí tó dúró lẹ́yìn yín gan tó rẹ́yìn yín ni àfàlà lupọ̀ wà báyìí. èyí tó dúró lẹ́yìn mi. kí ló kọ tiẹ̀. Rámọ́. Rámọ́ kí ni. ó ní á ní òun lọ́lọ́run. a ní ẹyẹ ni a ní òun lọ́lọ́run pòun lòun wà ń bí báyìí. òun lẹyẹ èyí tó dúró lẹ́gbẹ̀ẹ́ yín ọ̀tún tẹ́ ẹ sọ. lẹ́gbẹ̀ẹ́ bí báyìí ó ní ejò. ẹgbẹ́ left nìyẹn. ó ń lè jò ó mọ̀ pera rẹ̀ ní janga. n bò Kẹ́mi Olóso ń gbé ní tiẹ̀. ẹni Ìfẹ́lódùn ló ń gbé a ní nínú ṣọ́ọ̀ṣì Ìfẹ́lódùn ti bo. ní yànà Liberty. àfàlà lupọ̀ nínú họ́ọ̀lù. etí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ ti gbọ́ yìí etí mo fẹ́ kẹ́ ẹ rí ẹ ti rí ìrìn àjò wo láàárín lórí ọ̀rọ̀ yìí. mi kì í ṣe wèrè ìgbà tán dèmi. ẹ kì í ṣe wèrè rárá ta ló dé lẹ́kùn. dádì Wàrísì àti. ẹ gbọ́ dádì. àti àwọn ará àdúgbò yẹn. sẹ́yìn dádì Wàrísì sẹ́yìn dádì Wàrísì kí ló fa tolókùn dé. ìgbà tán gbé mi lọ sí ilé ọ̀dọ̀ wa wọ́n rò pé mo ya wèrè. ẹ ṣe sùúrù ya Kẹ́mi Olóso. tolókùn dé ó ní pé tó bá di òru èmi ò ti bẹ̀rẹ̀ ṣẹ́ tí màá mọ pàtrò màá kàn rí tí wọ́n máa rìn kiri. ok iṣẹ́ ọdẹ lẹ́ ń ṣe. bẹ́ẹ̀ ni sà tí wọ́n máa pariwo kiri ìwọ Kẹ́mi Olóso ìwọ Kẹ́mi. ṣé ẹ jọmọ ṣiṣẹ́ ọdẹ ni. ìgbà yẹn mo wà nínú hall. hall bo. ní ọ̀dọ̀ ibi tí mo ti ń ṣiṣẹ́ mò ń ṣe morning mò ń ṣe night so etí ẹ̀gá ló jẹ́ kí n fi iṣẹ́ morning sílẹ̀. sọ ẹ kó wá máa ń ṣe night kẹ́ mọ́ bá máa sùn pẹ̀lú Kẹ́mi Olóso ńlé. mi ò dẹ́ntẹ́ sọ yìí mọ́ mi ò. but wọ́n ti sọ fún yín náà. mi ṣebí Kẹ́mi Olóso náà náà pè fún rí mi ò mọ̀ rí. níbo lẹ ló jókòó sí jàre ẹ dédé bo ní Kẹ́mi Olóso wà báyìí. olówó àlápọ̀ ọ̀tún yín. ó gan fúnra ẹ̀ tó jókòó yìí. ẹ rí rí rè pé oṣù kelore ọdún kelore tí mo ti súnmọ́ nǹkan kan yìí. tí n bá ní mò ń rí ẹ bọ̀rọ̀ àwọn aláwọ̀n ń rí. ẹ̀yin rí ẹ̀ ń rí. èmi mo mọ̀ mò ń rí. olójókòó yìí ẹ̀sà ẹ má bínú ẹ jọ ẹ bá mi bí léèrè pé ọdún kelòó ní tí mo ti fi
ara kan. ẹtì Ọlọ́run ṣe ń pẹ́ tí ẹ yọ sọ tẹ́ ẹ jẹ́ ká gba kínní tẹ́ ẹ fara kan ẹ fi ẹni ọdún tẹ́ ẹ fara kan lẹ̀ ìyẹn is personal. ẹn tí àdídì wá sórí ètò wàá ṣe ni pé bá ṣe ràn má. báwọn ẹbọra ṣe máa kóònù ayé mi tí mo dẹ̀ máa rí iná wọn ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ tí mo lè mọ̀ ọ́n ṣe mi ráyè ṣiṣẹ́ mi ráyè ṣe kà á ń tọrọ owó ní gbogbo nǹkan tán fún wa ìgbà mi à lè gbé ó máa gbé báíbù mi màá ní kèsè báíbù tèmi ló gbé ní kò máa gbé lọ. ta ló ń gbé. ẹbọra yẹn ni. Baba Lálùpọ̀n kí la fẹ́ ṣe sọ̀rọ̀ àwọn. wọn ti pé méjì wọn náà fún wọn ní nǹkan lórí lójú òfin náà. sá. wọn náà fún wọn ní nǹkan lórí lójú òfin náà. ẹ gbọ́ wọn fún wọn gba yín ní nǹkan lórí. mi kọ́kọ́ rí iná tẹ́lẹ̀ tó yẹ yín ojú yẹn kọ́ ń dùn mí. nígbà wo. tẹ́lẹ̀ ńgbà tán lù mí wọn kọ́kọ́ ń dùn mí mo dẹ̀ wọ́n dá lọ sí nǹkan wọn mọ́ fa mi kiri so ngbà tí kí n tó wá mọ rẹ́mu ẹ̀mí ẹbọra yẹn. àwọn ẹ̀mí ẹbọra yẹn gẹ́gẹ́ lè jáde lórí. àwọn ẹ̀mí ẹbọra ká ṣiṣẹ́ lórí ẹ̀mí ẹbọra Ọlọ́run tiẹ̀ ti ṣeun aládùúró ti wà níbí kó má dàbí ọ̀rọ̀ Edward ni o ṣáà lè ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹbọra Kẹ́mi Olóso wọn lè rí Kẹ́mi Olóso kí lẹ wí. àwọn náà ni ẹgbọ́n ṣe lè dúró ṣe lè ṣetán àti dúró tì wọ́n nígbà tí wọ́n bá ń ṣètọ́jú. nípa pé kí wọ́n kàn sọ pé ìyẹn mú mú wá. wọ́n á sáyìn pé àwọn làwọn mú wá. wọ́n ti yàtọ̀ bẹ́ẹ̀ tí ò léèyàn. láyé àti lọ́run mi mo fi ara mú nǹkan mi torí Marufat lórúkọ gangan tí wọ́n sọ ní ìjọ súná Marufat Ọmọwùmí Àdọ́kẹ́ Àbíkẹ́ ìfẹ́ mi ni. ẹ má sunkún 0. ẹ̀yin náà mọ̀ ń jẹ́ ọmọlára wọ́pọ̀. ẹ̀yin náà lè jẹ́ ọmọlára 08142491006 international +23481 42491006. tí mo kàn mí bàjẹ́ tán. nọ́mbà tó wọnú kulu ni mo fẹ́ kó jẹ́ pé gbogbo wa là á jọ fọkàn lu ọkàn lórí ọ̀rọ̀ yìí. kí ni ìgbésẹ̀ wo ni ká gbé Baba Lálùpọ̀n láwọn ti tán àti tọ́jú Akeem Mwambi so oní nǹkan kan sọ àbí. bẹ́ẹ̀ni ẹ rí wípé ti ìyàwó la gbọ́ tí ọkọ náà ń bẹ lára wọn mo ṣe fẹ́ kí Alhaji Lálùpọ̀n kan farabalẹ̀ torí wọ́n jẹ́ oyè wa náà pé níjẹ̀ẹ́dógún bíi táwọn ti ń ṣiṣẹ́ ọdẹ wípé láwùlà ló lu àwọn ẹgbẹ́ wọn ni wọ́n gún àwọn ní sword ń tan níbi táwọn amúrọ̀bà tán ti wá àtáàkì àwọn. ṣé ẹ ti fi tán hàn. wọ́n fi hàn wá àti wípé àwọn náà káwọn náà bá fi máa dọ́fíìsì wọ́n náà máa gbórí wọn lọ káwọn lọ fi ṣògùn owó. wọ́n gbé ta ni lọ. orí wọn orí yín. àti pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ó ti wà pa ńgbà tí wọ́n bá fi yọjú sí wa. ok wọ́n máa ń. wọ́n ti wà pa bẹ́ẹ̀ ni. ẹ̀yìn tí máa ń ṣiṣẹ́ òru wa ọkùnrin tí ń sọ̀rọ̀ àlàfẹ́ ọkùnrin akọ̀ṣẹ́ ní í ṣe ìwọ sùn nù ilé ẹnìkan ó wà ń ta ẹ ti gbégun torí ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ yàtọ̀ sọ́nà tó ti sùn ẹ gbọ́dọ̀ ti róra ẹ gbọ́dọ̀ fi sùn ẹ ni ẹ sì róra ẹ gbọ́dọ̀ mú nǹkan lámùkúndó ṣùgbọ́n ẹ ti róra ibo ẹni wọ́n gún ní nǹkan àwọn olè ẹ mọ̀ sí kíní ó wà ń bẹ̀ ẹ̀yin ò ti wò ń kọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ti wò ó wọ́n gún wọn ní nǹkan lóòótọ́ physical affliction nìyẹn okay this is spiritual ti arábìnrin is spiritual. tailor ni mo kọ. tailor bẹ́ẹ̀ ni sọ. wọ́n sì nìyí kọ́. gbogbo ṣọ́ọ̀bù mi jóná. tó sọ mí dẹ́n tó ń ṣiṣẹ́ ọ̀dẹ nìyẹn. ó dáa ẹjẹ́ á gbà pé ó nídìí tọ́lọ́run fi jẹ́ kí ẹ wá sórí ètò ìdí tọ́lọ́run fi jẹ́ kí ẹ wá sórí ètò òun Ọlọ́run máa ṣe láwẹ́láwẹ́ ẹjẹ́ á bẹ̀rẹ̀ láti ìrìn àjò wo ní kárìn bàbá. tó bá ti di ọ̀la ṣe é gbọ́ gbogbo bó bá ṣe ń lọ a máa jẹ́ káwọn èèyàn mọ̀ ẹjẹ́ á bẹ̀rẹ̀ ìrìn àjò látàlẹ́ sá. Bọ́lá Ìgè. ní kíní bì. Bọ́lá Ìgè ní. lọ́nà Òkè Àdó. lọ́nà Òkè Àdó tó sí tiẹ̀ ní bó o lẹ ṣe ẹjọ́ ẹ dìde fúyà ẹ tẹ̀lé ẹ. àfọ̀n aládẹ́sì bọ́ọ̀sì ẹ̀rí dáadáa bọ̀. ẹ tẹ̀lé Baba Lálùpọ̀n ẹ dìde. bó o láti wá fẹ́ ṣe kí ni ká. bó o lẹ ṣe ẹ tẹ̀lé wọn a máa ríra. Bàbá lórí ọ̀rọ̀ tí Kẹ́mi Olóso
tó wà nù ẹgbẹ́ wọn ló wà kì í ṣe nù. ẹ jẹ́ ṣàánú mi ẹ jẹ́ ká àwọn ẹbọra ẹ̀ kan kùnà ayé mi fẹ́ káwọn ọmọ nàìjíríà ràn mí lọ́wọ́. ẹ jẹ́ ká gba ìpè bíi méjì àbí mẹ́ta lórí ọ̀rọ̀ yìí torí àsìkò wa ti ń tó ẹ jẹ́ ká gbà pé méjì àbí mẹ́ta lórí ọ̀rọ̀ yìí 08142491006. hello.